ní gbogbo káàárọ̀ ojíire ibi ọ̀wọ́ adé kan tara ẹ̀jẹ̀ ni àtàwọn tó ń gbé egbò ẹṣin àyàn àwọn àlùmọ̀pọ̀nù àlùmọ̀rúùfù àlùmọ̀ yádayàdá. kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà mo ṣe kábíyèsí bàbá gba ọdún kan ni kẹ́ ẹ gbogbo kẹ́ ẹ pẹ́pẹ́pẹ́ bí ọba àlùfọ̀ gbogbo dìrì tó gbogbo tó lóun òkú ẹ pẹ̀lá yẹ bàbá. ẹ wá gbọ́ bàbá tẹ́ bá fẹ́ múnú àwa ti yín àwa ọmọ yín àwa ojúlówó ọmọ kóòtù ojíire tẹ́ bá fẹ́ múnú wa dùn sá tọ́yọ̀ bá lóun ò fẹ́ peace. ẹ̀yin tèmi ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ àbítẹ́ tí mo wá. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ oyè tó ń lọ láàrin Ooni Of Ife àti Alaafin Of Oyo, Omoluka ti bọ́ tàbáyò ó ní kó má jẹ́ pé Ọ̀yọ́ ló fẹ́ da ilẹ̀ Yorùbá rú o, because ibi tó ti ń claim àwọn ní Yorùbá, àwọn Yorùbá gan tó ń sọ Yorùbá lẹ́nu àwọn làwọn ní Yorùbá kan ò ṣe Yorùbá. Olúwa jáde láti yànnàná ẹ pé Alaafin Of Oyo ó ní agbára ní ìlú Ọ̀yọ́, but onírìṣà òun ní aládé olórí ilẹ̀ gbogbo. So ọ̀rọ̀ yìí ni Omoluka wa bọ́ta o pé kò mí pé Ọọ̀ni fìyàn jẹ oyè, Aláàfin mọ̀mọ́ ní kò ní ẹ̀tọ́ láti fi jẹ oyè, oníkálukú ló lágbára ní jurisdiction títí ẹ̀. Nítorí ẹ̀ ni Omoluka ṣe bọ́ta láti wá fi tara ṣàlàyé gbogbo bí àwọn rògbòdìyàn ṣe jẹ́ kó tó di pé ilẹ̀ Yorùbá dàrú. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Omoluka. tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ ẹ rí i pé àwọn Ọ̀yọ́ fúnra wọn àwọn ni wọn ò fẹ́ ìsinmi fún ìran Yorùbá, àwọn ni wọn ò fẹ́ rest of mind fún ìran Yorùbá. àdẹ̀ ní dákẹ́ àní pẹnu wa mọ́. ìdí ni wípé ẹ ti yan ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ sẹ́yìn ẹ̀yin tó ń pè ní Ọ̀yọ́ yìí, Ọ̀yọ́ yọ mọ́lẹ̀. ẹ ti ṣíìtì ọ̀pọ̀lọpọ̀ ìlú, ẹ ti fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú. ẹ tún lè continue àti hold wa hostage. àmọ́ jà, we are going to resist it. ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ní kí àlàáfíà jọba, wọ́n ní kí peace reign. ẹ wo Abímbọ́lá Wádé, ẹ ti mọ̀ yìí pé láti ìpínlẹ̀ṣẹ̀ ẹ̀ wá is not a man of peace, kò bá peace wá rárá. kí dẹ̀ nìdí ni wípé ó fira ẹ̀ sílẹ̀ pé kán lò ní àwọn tí wọ́n ń lò ó, àwọn yẹn fúnra ara wọn gan tán bá lò ẹ tán wọn dọ́ǹpù ẹ, wọn ò lè trust ẹ. ẹ̀tẹ́lẹ̀ máa gbà lẹ́yìn ẹ̀ gbogbo yín pátápátá tẹ́ni kò ní sí rest of mind nílẹ̀ Yorùbá. anybody ló lẹ́tọ̀ọ́ àti fi oyè èèyàn jẹ oyè. ààrẹ Ọọ̀ni Ilé Ifẹ̀ òun láláṣẹ Ifẹ̀ the source níbi tí gbogbo nǹkan ti jáde. Aláàfin òun láláṣẹ Ọ̀yọ́, no doubt. mo sì dúró lórí ọ̀rọ̀ mi, gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ ń pè mí tẹ́ ń sọ pé Omoluka àkèrè bẹ́ẹ̀ jẹ́ ká gba ìjà lóde tó ní dòwe, ìjà kankan òde orin òdòwe o, èmi ò gbà yẹn o. gbogbo wa kọ́ ni Yorùbá, mo dúró lórí ẹ̀, mo dẹ̀ dúró lórí ẹ̀. Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá, kò sí gbogbo ìran mi Ifẹ̀, Ìjẹ̀ṣà, Àkókò, Èkìtì, Oǹdó, gbogbo wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ empire rárá. ó níbi tí Ọ̀yọ́ empire ò níbi tó dé. ẹ jẹ́ ká síjú orúkọ yẹn ká fún Ọ̀wọ́ Adé kó máa jẹ́ lọ, òun àtọ̀yọ́ ẹ̀ kan máa jẹ́. eléyìí tó fẹ́ máa tẹ everybody mọ́lẹ̀ báṣubàṣu nílẹ̀ Yorùbá kò ní sí tó jẹ́ bẹ́ẹ̀. ọba tó bá command the respect bí Ọọ̀ni Ifẹ̀ bó ṣe ń command the respect, a fún ní respect, a fún lọ́wọ́. ó rí Ṣèyí Tinubu lẹ̀ láti fi jẹ́ ọ̀kan lọ́mọ nígbà tí Ọọ̀ni tó fi ẹnìkan jẹ́ ọ̀kan lọ́mọ. ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé Ṣèyí Tinubu ló fẹ́ fi jẹ́, torí pé wọ́n ti fún ìyàwó Tinubu, wọ́n ti fún lóyè. ó ṣáà ń wá gbogbo ọ̀nà, ó fi ń wá wàhálà, ó fi ń wá ìdí kí ilẹ̀ Yorùbá ṣáà mọ̀ sẹ́tù gẹ́gẹ́ bí iṣẹ́ tán gbéra ẹ̀. ó wá ń ṣe inú ẹ̀ ń dùn, òun dá gbẹgbẹ lúkẹ́. yes Mr. Man, ẹni tó bá ní kí ìran yìí má ní ìsinmi kò ní sí ìsinmi fún, àtayé o àtọ̀run ẹ̀ kò ní ní ìsinmi. gbogbo wa là ń jó là ń yọ̀ pé Ọlọ́run fún wa lọ́ba tuntun tó máa tún ilẹ̀ Yorùbá ṣe. kó o tó jọba ló ti múra ìjà wá, ó dẹ̀ ń ja ìjà yẹn, wàá jà á pẹ́ o, wàá jà á pẹ́. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjìrì, ọmọ Oòduà, ẹ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. bàbá wa Ọọ̀ni ìrìṣà, gbogbo wa la mọ̀ yìí pé you are a man of peace. àwọn kan lẹ́ burú gidi, wọ́n lọ ní burú,
Ọọ̀ni ṣe ti bí Ọọ̀ni ṣe tọ̀hún kò kan ayé eléyìí tí ó hàn sójú gbogbo aráàlú. Ọọ̀ni is a public figure. Tó o bá ti ó sàn tó o bá jẹ́ public figure ó dáa kó o ní ìwà dáadáa lójú public yẹn ju pé tinú ilé, because public ló máa nílò ẹ jù. It is better kó o dáa lójú public ju pé kó o dáa nínú ilé. Tó o bá dáa nínú ilé tó o burú lójú public, you are nothing. Kò sí tó jámọ́. Ọ̀wọ́n adé tó bá dáa nínú ilé tí ò dáa lójú public kò jámọ́ nǹkankan bí ò ṣe dáa ní gbogbo public tí gbogbo ayé kórìíra ẹ̀ yìí. Ẹ rí i pé kò sí tó jámọ́, àtọmọdé àtàgbà tó yún ní gbogbo èèyàn ló kórìíra ẹ̀ lórí tiẹ̀. Even Ọ̀yọ́ tó jọba lé lórí gan kì í ṣe gbogbo Ọ̀yọ́ ló fẹ́ràn ẹ̀. Wojú ti wá dáadáa, kò sí tẹ́ fẹ́ fi wáyé. Bẹ́ẹ̀ sì pa wá àwọn tí ó sọ̀rọ̀ ó mọ̀ sọ. Kódà kẹ ẹ̀yin wà pákílẹ̀ Ọlọ́run ò fi ẹ̀mí wa kò fi lé yín lọ́wọ́. Kò sí tẹ́ fẹ́ fà wá ṣe àsòótọ́ fún yín. Ẹ̀yin lẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ̀ ń dàrú. Alimorufu ó tún ti bẹ̀rẹ̀, ó tún ti mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníkíná fikún sí ṣe bó fi ẹnìkan jẹ kan lọ́mọ ni ṣẹ̀bẹ́ ti jẹ́ ti yín kíní kan. Alimorufu ẹnu ẹ̀ máa kan tó bá ti ṣọ́ra. Ó gbọ́ ẹnu ẹ̀ akàn. Sódẹ̀ rí mò ń sọ mò ń tún sọ fún ẹ. Eléyìí tá à ń fi gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ dé àwọn tọ̀run, kò sí kankan tá a fi lẹ̀ dé àwọn onílẹ̀ mọ́ àwọn ọ̀run mọ́. Àwa gan máa dájọ́ fún ẹ. Tá a bá bí pọ̀nrín máa pọ́pọ̀ ẹ wá sí Nàìjíríà kó ṣe fídíò kó jẹ́ ká mọ̀ bó wá. Tá a bá ti nílùú ẹ ká kàn apá àtẹ̀sẹ̀ ẹ. Ara ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́, tẹ́ ń dalẹ̀ Yorùbá rú nìyẹn. Ọọ̀ni Ifẹ̀ fìyàn jẹ ọ̀kan lọ́mọ. Ṣé dandan ní kẹ́yìn náà fìyàn jẹ ọ̀kan lọ́mọ ni? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó lọ fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ni? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó fìyàn jẹ Máyégún of Yorubaland ni? Oyè tẹ́yìn ti jẹ fún tẹ́tí fìyàn jẹ lọ́yọ̀ọ́. Ṣé Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣó lọ mú èèyàn láti fi jẹ oyè yẹn ni? Ẹ kàn dúró sí ipò ìbàjẹ́, ipò kó wó. Látọjọ́ tí Ọ̀wọ́ adé tó ti dé, àtọjọ́ yẹn tó ti dalẹ̀ Yorùbá tí gbogbo ilẹ̀ Yorùbá ò ti nísinmi mọ́. Sultan tí wọ́n rán sí ẹ Ọ̀wọ́ adé, Sultan tí wọ́n rán sí ẹ tó pè ẹ́ tó lọ bá tó jíṣẹ́ fún ẹ pé báyìí báyìí ló ṣe ń lọ, gbogbo tó promise ẹ ní tó máa dán ni. Ẹ̀tẹ́ lẹ máa gbà lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ilẹ̀ kóòtù òun kílèmù pé ó jẹ́lẹ̀ Yorùbá, ó ní gbogbo ilẹ̀ tó wà yìí, ó ní gbogbo wa nílẹ̀ Yorùbá, àtèkìtì o, àtàkókò o, àtọ̀yọ́ Ọ̀yọ́ ẹ o, Ìbàdàn, Èkó, Oǹdó, Àkúrẹ́, Ìjẹ̀ṣà, ó ní gbogbo wọn pátá ní Yorùbá. Ó dẹ̀ múlẹ̀ Yorùbá yẹn, ó dẹ̀ dojú ẹ̀ ní, ó dẹ̀ bàjẹ́ lójoojúmọ́, ó jẹ́ kó nísìnyí. Gbogbo àwọn ẹ̀yà míì wọ́n wá fi wá ṣe yẹ̀yẹ́, wọ́n wá fi wá ṣe lẹ́yà. Look at the Yoruba people. To an extent, irú àwọn àṣàrí ponú bo àbí àṣàrí dòkun ponú, irú ẹ̀yẹn lẹ́nu ó ṣi ẹnu yánmayànmọ́ ń sọ̀rọ̀ sí Ọọ̀ni Ilé Ifẹ̀. Ẹ wo ojú fún ojú ni lábala tó dé yìí, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni. Tẹ́ ẹ bá fẹ́ kí ìran Oòduà, ìran Káàárọ̀ Oòjíire, tẹ́ ẹ bá fẹ́ kó ní ìsinmi, ẹ̀yin gan ò ní ní ìsinmi, kò ní sí ìsinmi fún yín. Kò ní sí ìsinmi, kò ní sí fún yín. Now bàbá wa Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà àrólé Oòduà gangan fúnra rẹ̀, ìwọ gangan l'Oòduà. Ẹ wá gbọ́n sí i o. Àwọn ti sọ pé kò sí ní tó ń jẹ́ peace. Ẹ jẹ́ ká kúkú jọ dà, ká kúkú pòópọ̀. Kó ní kálukú mọ̀ pé yes, ilẹ̀ Yorùbá kò sí ìsinmi. Ẹni tó gbé wá pé kó má sí ìsinmi nílẹ̀ Yorùbá yìí, ká kúkú jọ dàrú débi tó yẹ kán dàdé. Ẹnìkan pè mí láti London, ó ní kí làwọn àgbààgbà ń wò tí wọn ò lè dá sọ̀rọ̀ yìí. Àgbààgbà already àti sọ̀rọ̀, àwọn ilé táwọn àgbààgbà lè ṣe wọ́n ti sa ipá wọn. It is obvious lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà, bó jẹ́ pé wọ́n ń pẹ̀pẹ́, wọ́n ń pẹ́nu, wọn ò fẹ́ sòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yẹn ló mú òótọ́, wọ́n mọ̀ pé Ifẹ̀ is the source. Ifẹ̀ ló lórí, anybody tó bá jókòó sórí àpèrè nífẹ̀, òun ló lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Wọlé Ṣóyínká wà ní ó lọ Ifẹ̀, kò ṣe gbọ̀nà Ọ̀yọ́ lọ. Bàbá Sanjọ́ wá sífẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà àwọn Kẹ̀sìntì Adébútú, mẹ́ni àwọn àgbààgbà. Kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́? Kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́? Ọba president Ghana tí wọ́n wá fi joyè, ó gbé Nàìjíríà rí, ó pẹ́ níbi dáadáa, ó mọ àṣà àti ìṣe Yorùbá, ó mọ ìtàn wa níwọ̀nba.
kí ló dé tí ò wá sọ́dọ̀ ẹ lọ́yọ̀ọ́ kó sọ pé oyè Ọ̀yọ́ lòun fẹ́ jẹ ó ṣe jẹ́ Ifẹ̀ gangan ló wù torí pé kí ni wọ́n mọ̀ òtítọ́ ni wọ́n mọ̀ pé ẹni tó bá wà lórí àpèrè nífẹ̀ẹ́ òun ló lórí ọba òun ni aṣíwájú ọba ní gbogbo káàárọ̀ ojíire ipe ọwọ́ adé kan tara ẹ̀jẹ̀ ni àtàwọn tó ń gbé eégún ẹṣin àyàn àwọn àlùmọ̀pọ̀nù àlùmọ̀rúùfù àlùmọ̀ yádayàdá. Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà mo ṣe kábíyèsí bàbá igba ọdún kan ni kẹ gbogbo kẹ pẹpẹpẹ bí ọba àlùfọ̀n gbogbo dìní tó gbogbo tó lóun òkú ẹ pẹ láyé bàbá ẹ wá gbọ́ bàbá tẹ bá fẹ́ múnú àwa ti yín àwa ọmọ yín àwa ojúlówó ọmọ kóòtù ojíire tẹ bá fẹ́ múnú wa dùn sà tọyọ bá lòun ò fẹ́ peace ẹ jẹ́ káwa náà sọ fún pé tábà láwọn ságbáná lórí ẹ jẹ́ kó yé wọn ibà àwa gan àdẹrùn kò ní burú títí kọ́ bàbá sọ pé dọwọ́ ọmọ òun tó wà lọ́rùn kò ṣeé ṣe kò jọ tọ́ba lórí wọn gbálẹ̀ ẹ jẹ́ káwa gan jẹ́ kó yé wọn pé àwa gan lóògùn orí gbígbálẹ̀ yẹn orí yín tó gbálẹ̀ yẹn àwa gan lóògùn ẹ̀dá ni. bàbá Ọ̀yọ́ ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ẹ́dẹ̀ báwọn ń dùn ṣe kọ̀ọ̀kan sí ní. bàbá àsìkò ti tó ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source àwa gan nídìí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fọkàn lọ́mọ jẹ́ àwọn náà lọ́fẹ́ lómi wọn làwọn fẹ́ fi jẹ́ àwọn ò fẹ́ píìsì mi ṣé kò sí táìtù mi nílẹ̀ tẹ́lẹ̀ fún Ṣèyí Tinubu kò sí táìtù mi àfi ọ̀kan lọ́mọ Yorùbá kò sí táìtù mi àfọ̀kan lọ́mọ bàbá ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà land of the source ẹ bá wa fi jẹ ẹ bá mi pín program ẹ jẹ́ kó dọ́dọ̀ Ààrẹ kó dọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà a nílò Ààrẹ Ọ̀nà Kakanfò of the source káwọn náà pé méjì nílẹ̀ Yorùbá kò sí tó burú bẹ́ẹ̀ ìyẹn dúró dẹ́ kábíyèsí sà bàbá mi Oòduà fúnra ẹ̀ a nílò Máyégún of the source a nílò ẹ̀ sà ẹ bá wa fi jẹ ní kámákẹ́ bí abẹ́jọ pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ rárá a ti sọ̀rọ̀ sẹ́yìn fún gbogbo àwọn àgbààgbà bọ̀ tí wọn ò ní kàn sí ọ sí so àwọn ságbáná ni àwa gan fẹ́ jẹ́ kán mọ̀ pé ságbáná ju ságbáná lọ. You can say anything. Àwọn tó máa wo fídíò yìí wọ́n á wo wọ́n á pè dọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà fúnra ẹ̀ Oòduà fúnra ẹ̀ wọ́n á pè dọ́ ẹ má máa pè Ọọ̀ni ẹ má máa pè Láàrólé Oòduà àmọ́ kì í ṣàrò Oòduà gangan ló sọ̀kalẹ̀ wá he's a man of peace ìrìn ẹ̀ iṣẹ́ ẹ̀ ìwà ẹ̀ everything prove pé this man came with peace. Àlàáfíà ló dúró fún ilẹ̀ Yorùbá ó lè má mọ̀ ọ́ ṣe tán torí pé kì í ṣàǹgẹ́lì ó lè má mọ̀ ọ́ ṣe tán èèyàn ni Ọọ̀ni ìrìṣà tẹ́ wò yẹn Oòduà fúnra ẹ̀ ní bàbá àwa gan ti dúró ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of the source a nídìí ẹ̀ àìmọye àwọn ọmọ Yorùbá tó ń gbàgbọ́ nínú yín 99% ọmọ Yorùbá tọ́ Ọ̀wọ́ Adé ń pariwo pé òun jó lórí fún gbogbo wọn náà gbàgbọ́ nínú yín sá kódà àwọn ọmọ Ọ̀yọ́ kan wà tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú yín tí wọ́n dá òtún yín pé Ifẹ̀ Ọọ̀ni òun ló lórí ọba bẹ́ẹ̀ ni sà we can prove it ṣe bá pè wá jáde àsọ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ tí Ọ̀wọ́ Adé wà àwọn kan wà bẹ́ẹ̀ tán dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nílùú tó jẹ́ pé wọ́n sọ fún wa categorically tán bá gbé fóònù tán bá pé wọ́n ní Ifẹ̀ ló lórí Ifẹ̀ ló lórí ọba gbogbo ìran Yorùbá àwọn ni wọ́n sorí kórìkiri tí wọ́n ṣe léè tó wù wọ́n torí owó tí wọ́n fẹ́ gbé fún yín torí oil well tán promise yín torí Rolls Royce ẹ tẹ́lẹ̀ máa fi gbà tẹ bá lè fẹ́ ìsinmi fọmọ Yorùbá ẹ̀yin gan ò ní nísinmi tọ́ bá kó síbò pé gbogbo ọba ilẹ̀ kóòtù ẹ máa dìde o ẹ wá o gbogbo ọba tó wà lọ́yọ̀ọ́ state ó yá dúró báyìí gbogbo ọba tó wà ní Ògùn state ẹ̀yẹn dúró báyìí gbogbo ọba tó wà ní Èkó state ẹ dúró báyìí gbogbo ọba tó wà lọ́ṣun state ẹ̀yẹn dúró báyìí gbogbo ọba tó wà ní Èkìtì state ẹ dúró báyìí gbogbo ọba tó wà lóńdó state ẹ dúró báyìí mi ò fi Kwara àti Kogi mọ́ mò ń sọ nípa state mẹ́fà tó jẹ́ south west Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹni kí gbogbo àwọn ọba yẹn kàn dìbò ní Èkó mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé Ọ̀wọ́ Adé kò lè ní ọba kan lẹ́yìn tó lè support ẹ pé òun tẹ̀lé Ọ̀wọ́ Adé pé Ọ̀wọ́ Adé ló lórí ọba kò lè ní ẹyọ kan lẹ́yìn
ẹ kọjá sógun state ẹnìkan dìbò láti ààfin Aláké tó fi dé gbogbo ọba tó kù ní Ògùn state. Mo lè fi gbogbo ẹnu sọ tí gbogbo wa dẹ̀ mọ̀ ní pé ọba kan ṣoṣo báyìí, ọba ẹyọ kan báyìí kò lè sí lẹ́yìn Ọ̀wọ́ Adé.